dédé àsìkò yìí àárọ̀ ọ̀sán alẹ́ ìgbàkigbà yòówù kẹ́ ẹ máa gbọ́ tí ẹ sì ń wò wá lórí ètò yín ètò wa ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi lórí ìkànnì yìí. Mò ń kí gbogbo ẹ̀yin alátìlẹyìn mi, gbogbo ẹ̀yin tó ṣe pé ẹ̀ ń ṣe kóríyá tẹ̀ ń jẹ́ kí ètò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kó máa tẹ̀síwájú. Ẹ dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí ìṣe Fọlákẹ́mi mi kí n rírà tí ò ń lọ mọ́nú. Ẹ wá mọ̀ pé lórí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ ń láǹfààní láti kẹ́kọ̀ọ́, ẹ ní ìmọ̀, à ń fi ìmọ̀ kún ìmọ̀, a sì tún máa ń jẹ̀gbádùn ara wa. Bẹ́ẹ̀ ni, torí pé ètò ó máa ń inform, educate, ó dẹ̀ máa entertain. Gbogbo ẹ̀ náà ló ń ṣe lórí ètò yìí. Táwọn lálejò mi lórí ètò fún tọ̀sẹ̀ yìí àti pé kí ni kókó tí Fọlákẹ́mi fẹ́ ṣe àgbéyẹ̀wò lórí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi. Àlejò mi fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ohun pàtàkì tó kan ará ilé tó kan ará oko pàápàá jùlọ nínú ọdún tuntun. Ọdún èyí tó ṣe wípé àti ìnàgàmú láyọ̀ àti àlàáfíà yìí. À ń sọ̀rọ̀ nípa owó orí. Ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn-ún, tí n bá padà dé, á tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ àlejò mi ẹ ṣalábàpàdọ̀. Ẹ káàbọ̀ padà tó bá ṣe pé ṣe ń darapọ̀ mọ́ wa ní lórí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi. Níbẹ̀ ni ẹ ti bá wa. Tí ẹ bá sì gbàgbé kí n tó dánu dúró lẹ́ẹ̀kan, mo sọ fún yín wípé mo fẹ́ sọ̀rọ̀ lónìí lórí ètò lórí owó orí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá tó ní dandan kò ní owó orí sísan, torí pé túláàsì ó láṣọ ìbora láti wá máa pèsè ìdáhùn sí àwọn ìbéèrè tí mo ti ní pẹ̀lú mi lórí ètò. Wọ́n jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ owó, pàápàá jùlọ owó orí, pípa owó wọlé àti ọ̀rọ̀ ìdàgbàsókè orílẹ̀-èdè. Ta ni mò ń sọ̀rọ̀ nípa wọn? Mò ń sọ̀rọ̀ nípa alàgbà James Adéwálé Peter. Wọ́n jẹ́ associate member nínú àjọ ICAN àti àjọ CITN. Ẹ káàbọ̀ sórí ètò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi. Ẹ rà máa ẹ ṣe jẹun. Ẹ ṣeun. Ẹ ṣetán láti lè ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú wa. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun. Ṣé wá ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tẹ fẹ́ lò lénìí? Ó jẹ́ pé ẹ fẹ́ dáhùn ìbéèrè tó ń tawọ́ tasẹ̀ ní ikùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Nítorí pé ní òpin ọdún 2025 ní ìkéde jáde wípé ìlànà owó orí sísan tuntun ó ti jáde. Ẹ̀rù wá ń ba gbogbo ènìyàn pé wọ́n ní wọ́n fẹ́ máa gbà lọ́wọ́ mẹ́rin ni o, wọ́n fẹ́ máa gbà lọ́wọ́ ẹni tí ò tí ì nìkan máa fún àwọn tó ti ní ni. Bàbá wa, ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ yìí? Bẹ́ẹ̀ kọ́ ló rí. Ọ̀ṣun. Ìdí tó fi jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ló rí ni wípé owó orí gẹ́gẹ́ bí àṣà Yorùbá dandan lówó orí. Kò sẹ́ni tí ò ní san owó orí. Báṣọ ìbora ti jẹ́ dandan, bẹ́ẹ̀ náà lówó orí jẹ́ dandan. Níwọ̀n ìgbà tí a bá ti jẹ́ ọmọ orílẹ̀-èdè, kò sí orílẹ̀-èdè tí wọ́n ti kì í san owó orí. So èèyàn àkọ́kọ́. Ètò ìlànà owó orí tuntun tó ń bọ̀ lọ́nà. Ó pín sí oríṣiríṣi ẹ̀ka bí ọ̀nà mẹ́rin. Eléyìí tó ṣe pàtàkì lèyí tó kàn aráalé tó kàn ará oko. Èyí tí màá mẹ́nu bà lára rẹ̀ ní ṣókí. Àkọ́kọ́ tí màá sọ nípa rẹ̀, òun ni àjọ tí yóò máa gba owó orí tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀, tí à ń pè ní FIRS tẹ́lẹ̀, ṣùgbọ́n nísìn wọ́n yí orúkọ wọn padà sí NRS. Èyí tí à ń pè ní Nigeria Revenue Service. Pele kejì nínú ìwé owó orí tá à ń sọ yìí tó ní í ṣe pẹ̀lú bí wọn ó ṣe máa ṣe àmójútó rẹ̀. Báwo ni ó ṣe máa wọlé? Kí ni ìlànà, kí ni òfin tó dé? Ọ̀nà kẹta òun gangan ni báwo ni àgbékalẹ̀ owó orí yóò ṣe jẹ́ tí kálukú fi máa san ní ìrọwọ́rọsẹ̀ tí ò sì ní wá lára. Nínú èròǹgbà ọkàn ti tèmi pẹ̀lú nǹkan tí mo ti kà nínú ìwé náà, mo mọ̀ wípé lọ́dún tuntun tá à ń lọ yìí, ọkàn wa ò balẹ̀ ju bá a ṣe lérò lọ. Nítorí pé owó orí yìí kò ní wá lára. Ẹ ṣeun. Ṣe rí ìbéèrè tó wá ṣe pàtàkì jù tó kan gbogbo ènìyàn gbọ̀ngbọ̀n ni pé kí ni owó orí yìí, kí ló ṣe kàn mí? Báwo ló ṣe kàn mí? Torí àwọn èèyàn ti ń gbé oríṣiríṣi ìròyìn káàkiri. Ìdí tá a ṣe ń sọ̀rọ̀ tèmi àti yín ṣe ní ìjókòó yìí náà ni láti lè tàn mọ́lẹ̀ sí
ọ̀rọ̀ tán sì ń gbé káàkiri pé wọ́n ṣàfẹ́ mọ́ gbà lọ́wọ́ gbogbo èèyàn ni gbogbo bá ṣàti lè wọnú àkáǹtì rẹ gbogbo owó tó bá ti wọnú àkáǹtì rẹ ni wọ́n ó mọ́ gba owó orí lórí rẹ̀. Ìyẹn ni kẹ́ ẹ kọ́kọ́ ṣàlàyé fún wa báwo ló ṣe kan gbogbo ènìyàn pàápàá jùlọ bóyá ẹni tí ò tiẹ̀ ń ṣe oníléeṣẹ́ ńlá ẹni tí ò sì ṣiṣẹ́ ìjọba individual báwo ló ṣe kàn wọ́n. gbogbo oríṣiríṣi nǹkan là ń gbọ́ lórí afẹ́fẹ́ tí ò jẹ́ òótọ́ ọ̀rọ̀. ìdí tí ètò yìí fi wà náà ni wípé láti fi òótọ́ ọ̀rọ̀ yí àwọn ará. kí wá ní òótọ́ ọ̀rọ̀ yẹn báyìí. òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ ni wípé níbi gbogbo ní ẹ ti ń sanwó orí so eléyìí ó jẹ́ dandan ṣùgbọ́n nínú àgbékalẹ̀ tuntun tó ń bọ̀ lọ́nà owó orí yìí ẹ jẹ́ kí n yànnàná rẹ̀ láti ipa àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba tàbí tó ń ṣiṣẹ́ oṣù tí wọ́n ń gbowó oṣù. nínú àwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀ àǹfààní tí mo fi mọ̀ wípé owó tí wọ́n ń san gẹ́gẹ́ bí owó orí yóò dínkù ní wípé wọ́n ò ní oore ọ̀fẹ́ láti dín owó orí wọn kù nípasẹ̀ owó ilé tí wọ́n san. wọ́n ó tún dín owó orí tí àwọn tó ṣe pé wọ́n ń ṣiṣẹ́ oṣù wọ́n ó dín owó tó ń san kù ni. láti pàṣẹ owó ilé tí wọ́n ń san. ẹni tí ò bá wá mọ sanwó ilé ńkọ́ tó ṣe pé ilé ara ẹ̀ ló ń gbé ṣùgbọ́n tó ń ṣiṣẹ́ oṣù. ẹni bá jẹ́ pé ilé ara rẹ̀ òun ló ń gbé ẹ̀ka mìíràn ló ń mójútó yàn ṣùgbọ́n kí n tó lọ sí ẹ̀ka àtàkọ́kọ́ òun ni wípé 20% èyí tó jẹ́ ìdá ogún lára owó tá a san fún owó ilé òun ni wọ́n fi fún wa lórí ọ̀fẹ́ láti fi dín owó orí wa kù. níbi iṣẹ́. tó bá wá jẹ́ wípé aládàáni là ń bá ṣiṣẹ́ kí ló yẹ ká ṣe gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan tá a fi jàǹfààní yìí tíjọba pèsè fún wa. òun ni wípé nígbà tá a bá ń gba ilé ká rí wípé a ní ìwé àjọkọ sílẹ̀ tá à ń pè ní àgírímẹ́ǹtì a sì gba rìsíìtì owó ilé tá a san. eléyìí láwọn mú lọ sí ilé iṣẹ́ wa tí wọ́n fi mọ̀ pé lóòótọ́ là ń sanwó ilé. tó bá sì jẹ́ pé ìjọba là ń bá ṣiṣẹ́ eléyìí láwọn fi fún wọn tí wọ́n fi sínú ètò bí wọ́n ṣe ń ṣètò rẹ̀ tí yóò fi dín owó orí wa kù. ṣùgbọ́n fún ẹni tó wá ṣe wípé ó ń ṣiṣẹ́ oṣù ṣùgbọ́n kò ń ṣe ayálégbé ilé ara ẹ̀ ló ń gbé ṣáwọn náà wà ní àǹfààní kankan tí wọ́n rí jẹ láti mú ẹ̀dínkù bá iye tí wọ́n san lówó orí ká tó wá lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ oṣù. àwọn tí ò bá ti ṣe oṣù tó ń ṣiṣẹ́ ara ẹni tí wọ́n sì ń gbélé ara wọn àǹfààní pọ̀ fáwọn náà. rárá ẹ jẹ́ ká kọ́kọ́ yanjú ta àwọn tó ṣe wípé ilé ara wọn ni wọ́n ń gbé bẹ́ẹ̀ni ṣùgbọ́n wọ́n ń ṣiṣẹ́ oṣù eléyìí tẹ́ kọ́kọ́ ṣàlàyé fún wa ní ìsìn ó ní àwọn tó ṣe pé wọ́n yálé gbé wọ́n ń ṣiṣẹ́ oṣù ó mú àdínkù bá iye tí wọ́n tún máa yọ lówó orí lẹ́nu iṣẹ́ wọn. ṣùgbọ́n àwọn tó bá ṣe pé wọ́n ń ṣiṣẹ́ oṣù wọ́n wá ń gbé ilé ara wọn ṣé ó ní ọ̀nà tó ṣe pé ó mú àdínkù bá iye owó tí wọ́n yọ lórí wọn àbí àwọn kan san owó orí wọn lọ bẹ́ẹ̀ ni. ó ní ọ̀nà tí ó mú àdínkù bá owó orí wọn. ọ̀nà wo? àkọ́kọ́ òun ni wípé gbogbo ènìyàn tó ń ṣiṣẹ́ òun ló wà nínú ohun tá à ń pè ní under ohun tá à ń pè ní pension. pension yìí ó jẹ́ ọ̀nà kan tí ìjọba fi ń dín owó orí kù tí ènìyàn san fún wọn. ọ̀nà mìíràn òun ni wípé àwọn tó bá wà ní abẹ́ ètò ìlera health ètò à ń pè ní health insurance scheme. NHIS. àwọn yẹn owó yìí kì í ṣe owó tí wọ́n lè fi owó orí lé lórí so yóò dín owó orí wọn kù. bákan náà àwọn ètò mìíràn ń bẹ àwọn ètò wọ̀nyí tẹ́ bá fi owó ilé tó jẹ́ ìdá ogún owó ilé téèyàn bá san tàbí 500,000 naira maximum èèyàn lè kílèmù rẹ̀ lára owó tí yóò san fún ìjọba tí yóò dín owó orí rẹ̀. so àǹfààní lélẹ́yìí fún àwọn òṣìṣẹ́ ẹni tó ti ń san owó nínú ọdún tá à ń lọ yìí tó ń san bóyá bíi 20,000 nínú ọdún tó tá à ń lọ pẹ̀lú owó orí tuntun tó ń bọ̀ owó orí rẹ̀ lè dínkù sí tí ò ní tó 20,000. tí ò ní tó 20,000.
ṣùgbọ́n ohun tó wá wà ń bẹ̀ ni pé àwọn tó bá ń gba owó tó pọ̀ àwọn yẹn nítorí wípé owó wọn pọ̀ òun ni yóò jẹ́ kí owó orí wọn kó pọ̀. Bàbá wa, fún àwọn tó ṣe pé wọn ò ṣiṣẹ́ oṣù, báwo ni ọ̀rọ̀ owó orí tuntun ìbò ṣe kàn wọ́n? Fún àpẹẹrẹ, èmi tí mo jòkó síbí tí mo ní mò ń ṣètò mo gbé jáde. Lóòótọ́ ni pé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa náà láǹfààní wọ́n ṣètò wọ́n gbé jáde lórí ẹ̀rọ ayélujára báyìí. Àwọn tó ti ní èrò púpọ̀ wọ́n ń gba owó. Ṣé àwọn tó lérò púpọ̀ yìí tí wọ́n ti ń gba owó, báwo ló ṣe kàn wọ́n? Ṣé owó orí tí wọ́n mọ̀ san ó ti wà ń bẹ̀? Báwo ni ìlànà owó orí tí wọ́n san? A ti sọ síwájú wípé dandan lowó orí. Gẹ́gẹ́ bí ọmọ ìlú rere, gbogbo wa ló yẹ ká san owó orí. Tí ènìyàn bá wá ń ṣiṣẹ́ kan tàbó mìíràn, bóyá láti ẹ̀rọ ayélujára bíi eléyìí ni o tàbí òmíràn àbí à ń tajà ni, ìjọba sọ wípé gbogbo owó téèyàn bá pa lọ́dún kóró gbogbo rẹ̀ papọ̀. Wọ́n wá yọ àwọn owó tó ṣe pàtàkì bíi àwọn ìnáwó tó yẹ kí wọ́n yọ kúrò ń bẹ̀. Bí ìdá èlò ni fún àpẹẹrẹ ẹni tí ń tajà, ká sọ wípé èèyàn tó ń tajà láàrin ọjà, ìyá ọlọ́jà bóyá bí ata náà ń tà, gbogbo owó tí ìyá fi ń ṣòwò lọ́dún bóyá ó wà láàrin 100,000 naira ni wọ́n fi ń ṣòwò lọ́dún. Ká wá sọ pé wọ́n jèrè 20,000 naira. Èló ni ìjọba fẹ́ yọ lówó orí nínú 20,000 naira tó jèrè ìyá? Ohun àkọ́kọ́ ni pé tí owó orí ò bá tiẹ̀ wá, orí 20,000 èrè tí wọ́n jẹ tí ó ti wá. Ṣùgbọ́n lábẹ́ òfin tuntun tá a ní lọ́wọ́ yìí, gbogbo owó tí èèyàn ní lọ́dún tí ò bá wọ 800,000 naira kò ní sanwó orí. Tí ò bá ti wọ 800,000 kò ní sanwó orí lọ́dún. Torí minimum wage òun ló dìtámì eléyìí, òun ló ṣàgbékalẹ̀ rẹ̀. Ẹni tó bá jẹ́ pé owó tó ń pa lọ́dún kò ju minimum wage lọ kò ní san pẹ́ẹ̀pẹ́. Yàtọ̀ fún eléyìí tá à ń bá bọ̀ tó jẹ́ pé téèyàn bá minimum wage ó sì tún máa sanwó orí. Ó máa san minimum tax. Ṣùgbọ́n eléyìí tá à ń lọ yìí kò ní san kankan tó bá jẹ́ pé minimum wage ló gbà. Tó bá wá ń gbà jù bẹ́ẹ̀ lọ, iye tó fi lé lórí minimum wage yẹn, ibẹ̀ ni owó orí ó ti wá bẹ̀rẹ̀. Síbẹ̀ o, ẹ rántí pé ó lè gba owó ilé tó rẹ́ǹtì ní 20%. Maximum of 500,000. Síbẹ̀ o, tóun náà bá fira rẹ̀ sí abẹ́ pension scheme, ó lè claim rẹ̀ nínú owó tí yóò san. Tóun náà bá fira rẹ̀ sí ètò ìlera, òun náà lẹ́tọ̀ọ́ sí lábẹ́ òfin láti sọ pé ẹ bá ń yọ kúrò nínú owó mi. Nígbà tí wọ́n bá wá ṣe gbogbo ẹ̀ papọ̀, iye tó bá kù orí rẹ̀ ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí béèrè owó orí. Náà téèyàn bá ń tajà gẹ́gẹ́ bí ìyá aláta tẹ́ ẹ lo àpẹẹrẹ rẹ̀, owó ọjà rẹ̀ owó orí ò ní gun o, torí capital là ń pè yan nínú ètò ìṣúná, òun sì ló fi ń tajà. Bí ò bá tajà kò ní jèrè, so ẹ lè gbowó orílẹ̀ yẹn lórí. So ìdí tí ìyálọ́jà tí ò fi ní san owó òun nìyẹn, tàbí tí ò fi nílò kó máa bẹ̀rù pé owó orí òun ó gbowó mi, òun ó gbowó mi, òun ó gbowó mi, kò rí bẹ́ẹ̀. A jẹ́ wípé bí irú àwọn tó máa ń ṣòwò tó ṣe pé okòwò tí wọ́n tóbi, àwọn yẹn ni wọ́n mọ̀ san owó orí. Ẹni tó wá ṣe pé èrè wọn lọ́dún ó tó 800,000 bẹ́ẹ̀ ṣe sọ, ọ̀dọ̀ wọn èrè ẹnìkọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ẹ ṣe wà yìí, ẹnìkan nìyẹn. Tí owó yín lọ́dún ò bá ju minimum wage lọ lápapọ̀, ẹ ní sanwó orí. Ẹ jẹ́ kí n mẹ́nu bà okòwò. Nínú ètò àgbékalẹ̀ tuntun tó ń bọ̀ yìí, ẹni tí gbogbo owó tó pa lọ́dún gẹ́gẹ́ bí iléeṣẹ́, torí a ní oríṣiríṣi iléeṣẹ́. Bẹ́ẹ̀ni. Iléeṣẹ́ aládàáni
tó jẹ́ tèmi ni ó yàtọ̀ fún ilé iṣẹ́ aládàáni tó jẹ́ pé èèyàn bíi 3-4 ló dá sílẹ̀. corporate body. À ń pè kan ní enterprise, ìyẹn àtẹni tó ní ọ̀kan ni wọ́n lábẹ́ òfin. So tí ìṣòro bá wà níbi iṣẹ́ yẹn, ẹni tó ní òun náà ni ó fàyà rán, tí ìgbádùn bá sì wà ń bẹ òun náà ni ó fàyà rán. Now tó bá jèrè ń bẹ, èèyàn lè máa ṣiṣẹ́ kó máa gbowó oṣù, ó sì tún máa ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan lábẹ́nú. In tó fi sọ ni wípé eléyìí tó jẹ́ èrè níbi iṣẹ́ tó ń ṣe lábẹ́nú àti eléyìí tó ń gbà níbi iṣẹ́ tó ń ṣe, kó gbogbo ẹ̀ papọ̀ ká mọ iye tó jẹ́, ká wá mọ̀ bóyá ó sanwó orí bóyá ò ní sanwó orí. Ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ nípa limited liability company, eléyìí ilé-iṣẹ́ ni. Òfin tuntun tó ń bọ̀ yìí ó tún wá fún wọn lóore ọ̀fẹ́ pé tí gbogbo owó tí wọ́n pa lọ́dún tí ò bá ti wọ 100 million wọn ò ní sanwó orí tá à ń pè ní company income tax. Ṣùgbọ́n tí owó wọn lọ́dún tí wọ́n pa wọlé bá ti lè ju 100 mílíọ̀nù lọ, 100 million, àwọn náà ti wọ ìpele tí wọ́n ti máa san owó. Síbẹ̀ tí ò bá jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n tó jẹ́ pé ohun tí wọ́n fi ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí asset base wọn tó bá ti lè ju 250 million lọ, wọ́n sanwó orí rẹ̀. Bọ̀ tí ò bá ju 250 million lọ, ìyẹn tó jẹ́ bí àwọn ohun ìní wọn àti owó tí wọ́n pa lọ́dún tí ò sì ju 100 million lọ, wọn ò ní sanwó orí. Bàbá wa ẹ ṣeun, ẹ̀yin èèyàn wa lé, mo lérò pé ẹ ti ń fi ọkàn bá àwọn àlàyé tí àlejò mi tí wọ́n ń ṣe, ẹ ń fi ọkàn bá lọ. Ẹ jẹ́ ká dánu dúró, àlejò mi wà ń kalẹ̀, ètò ń tẹ̀síwájú.